ọkọ mi Àyànó, Elédùmarè ló yàn ọ́ fún mi. Iná ìfẹ́ wa yìí ò ní kú láṣẹ ọba mi òkè. Àrímálè lọ ni ọ́ fún gbogbo obìnrin pátá. Irú kan ń ṣọ̀wọ́n láàrin òkúta, irú rẹ̀ ṣọ̀wọ́n nínú gbogbo ọkùnrin àgbálá ayé. Ẹlẹ́yinjú àánú, iná ìfẹ́ wa yìí tó ń jó kò ní kú. Èṣù ò ní yà wá. Ìfẹ́ wa yìí yóò dalẹ̀ lágbára ọba mi òkè. Gbogbo ìgbìyànjú rẹ pátá lélẹ́dùà yóò bá mi dé ládé. Ó kéré kò délé láṣẹ Elédùà. Bó o wá ni? Ṣé ó kọ́kọ́ mu ẹlẹ́rìndòdò láti pòǹgbẹ ni? Àbí ó kọ́kọ́ wẹ̀ kí n bọ́ gbómi sí balùwẹ̀? Àbí ó jẹun kó o tó jẹun kó o tó wá ṣanra? Bó o wá ní ọkọ mi Àyànó? Dá ń lóhùn, dákun bọ́ bí o jèrè olólùfẹ́ mi ọ̀wọ́n jùlọ.